Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sheikh, mo fẹ́ kẹ́ fún àwọn olólùfẹ́ wa ní àdúrà ńlá, àdúrà tààrà bíi títà náà torí wípé ìpè pọ̀ lánàá. Àwọn èèyàn láìkì àdúrà yẹn gan. Lẹ́ẹ̀ni yìí náà mo fẹ́ kẹ́ fún wọn ní àdúrà ńlá àwọn olólùfẹ́ wa. Àdúrà tó ń jẹ́ kí Arisiki gbáàyè, tó ń jẹ́ kí èèyàn lè máa bí Bukata pẹ̀lú àránṣẹ́ Ọlọ́run. Bismillah. Bẹ́ẹ̀ni, àdúrà kan wà tó pé àwọn èèyàn máa ń fojú di. Ẹ̀rù pé mo yẹ sọ̀rọ̀ sí mo ní bismillah. Bismillah yẹn gan náà làdúrà tá fẹ́ fúnra wa. Bismillah lọ fà gan. Láwọn ńláńlá ẹ̀ but mo fẹ́ kẹ́ lọ gbìyànjú eléyìí ọjọ́ 7 ni. 7 days. Bẹ́ẹ̀ni bismillahir rahmanir rahim 1000 ló fẹ́ máa ṣe lójoojúmọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run kan tá ń pè ní Ya Latif. Mo ń bọ̀ síwájú kó tó ṣètò àdúrà àbí tó bá ṣètò àdúrà ìtàn ìkọlù bá lágbára fisa account àwọn aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Bismillahir rahmanir rahim àwọn èèyàn máa ń fojú di gan ó lágbára púpọ̀ ju ibi tó àti mọ̀ pé ó lágbára wàá rí pé tó bá ka fásì Suratul Fatiha gbogbo ìgbà tó bá ní ká ṣiṣẹ́ Suratul Fatiha nínú àṣírí wàá rí pé a máa ń ṣí bísmìláì mọ́ wọ́n èyí tó ń ṣe ń ṣí bísmìláì mọ́ Suratul Fatiha wọ́n dẹ̀ ń ṣí mọ́ àwọn tó kù ṣùgbọ́n láti ṣe bísmìláì kó tó bẹ̀rẹ̀ gbogbo àwọn súrà tó kù tá bá ní ká wo Suratul Ikhlas ń sìn báyìí bóyá 3 verse àbí 4 verse ni wọ́n ṣí wọ́n sí bísmìláì mọ́ ṣùgbọ́n Suratul Fatiha wọ́n ṣí bísmìláì mọ́ Bismillahirrahmanirrahim ló fi jẹ́ fàsì 7 ó ti yé ìsìn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ mo kàn fẹ́ kí ẹ mọ̀ ẹ ti understand tó bá fẹ́ fún yàn kan jẹ́ káwọn èèyàn máa mọ hasilu àti how powerful it is ẹ ti understand ìsìn ó ní agbára gan so Bismillahirrahmanirrahim 7000 ló fẹ́ ṣe ọjọ́ 7 ló dẹ̀ fi ṣe 7000 yẹn Bismillah wà ní ó láwọn orúkọ kan tó yẹ pé wọ́n máa ń ṣiṣẹ́ dán pẹ̀lú wọn iṣẹ́ magic nínú wọn ni Ya Latif yìí wà Ya Latif tó fẹ́ ṣe náà 7000 ni so ó mì ní pé every day àyà òní ìwọ tó bá rí fídíò ìtọ́wọ̀ ẹ̀ bá tẹ̀ lónìí àyà òní ni kò lọ bẹ̀rẹ̀ ètò àdúrà yìí bẹ́ẹ̀ ni hiptida ìyẹ́mi kí ni ìyẹ́mi ní alhaj ọjọ́ àkọ́kọ́ ni fún àwa mùsùlùmí ọjọ́ Sunday gbogbo àwọn àsìrárò àwọn bàbá gbogbo àwọn àsìkár ẹ mọ̀ rí pé ètò àdúrà wọn máa ní ká bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday òun lọ́jọ́ àkọ́kọ́ wa ìyẹ́mi alhaj ọjọ́ àkọ́kọ́ ẹ ti understand yìí sìn so bẹ̀rẹ̀ ètò yìí lónìí anytime tó bá wẹ̀ ló lè bẹ̀rẹ̀ wàá ṣe Bismillahirrahmanirrahim wàá ṣe 1000 wàá ṣe Ya Latif 1000 Bismillahirrahmanirrahim 1000 Ya Latif 1000 anytime tó bá wẹ̀ ló lè ṣe máa ṣe every day tó bá bẹ̀rẹ̀ ní Sunday wàá parí ẹ̀ ní Saturday wàá ṣe wòlímọ̀ wàá ṣe sàárà ẹ̀ ní Sunday kejì. Ẹ má bínú ṣé wọ́n á kà wọnú ara wọn ni àbí wọ́n á ka Bismillahirrahmanirrahim lọ fa 1000 wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá fa. Bẹ́ẹ̀ ni ẹ máa split ẹ̀ wàá ṣe àsìkárù Bismillahirrahmanirrahim 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 1000 tó bá ti parẹ́ wàá tún ṣe Ya Latif Ya Latif Ya Latif Ya Latif 1000 dẹ̀ tọrọ nǹkan tó bá wù ẹ́. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àníyàn kan sọ́bọ̀ Ọlọ́run. Tí àwọn mùkọ́dímọ̀ síwájú astaghfirullah alhamdulillah asalatu tí àwọn mùkọ́dímọ̀ síwájú kó wá bọ́ sínú ètò yẹn kó wá ṣe. Má fojú di ó ní agbára púpọ̀ jù tested and confirmed ní Bismillah 19,000 ẹ wà 70,000 ẹ wà ó pọ̀ oríṣiríṣi bẹ̀rẹ̀ báwọn èèyàn ṣe ń request fún àwọn àdúrà ńláńlá lọ́wọ́ wa a máa mú wá fún yín bẹ́ẹ̀ ni torí kò sáàdúrà tó kéré o ṣe rí àyíká máa ń sọ pé ó yá ṣe kíní kan 100 kò sáré ṣe kíní kan yẹn àwọn yẹn dàbí shortcut bí shortcut pé jẹ́ sáré fi kíní ìbí Bukata àwọn àdúrà mi wà pé yóò jókòó tán sínú ara ẹni yóò lọ wọ́ nǹkan gidi wá bẹ́ẹ̀ ni yóò lọ wọ́ nǹkan ńlá wá different nìyẹn ẹ ti understand ọ̀tọ̀ làdúà ọ̀tọ̀ ní ismullahi alazam tó bá jẹ́ ní tó ti fara ṣiṣẹ́ tó ti fara ṣe orúkọ Ọlọ́run dáadáa ẹni orúkọ Ọlọ́run tó bá pè mẹ́ta tó bá pè méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ń dún tóró ti ń ṣe kí ni ó ti wà yúùsì mọ́ àwọn jísìmì ẹ̀ gbogbo omi ara ẹ̀ já ara ẹ̀ awọ ara ẹ̀ ó ti ń ṣiṣẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tẹ́lẹ̀ so kò sí nǹkan tó ń jádùá kékeré kò sí nǹkan tó ń jádùá ńlá tá bá ń fi àwọn àdúrà ńláńlá gbàǹkùgbàǹkù báyìí sílẹ̀ fún àwọn èèyàn tó wọ́n tó yìí sì mọ́ prayer tó bá ń ṣe tó ń sinlẹ̀ sára wọn irú wọn á tètè àwọn oníṣẹ́ sáré ṣe 33 sáré ṣe 11 á tètè máa jẹ́ lára wọn ni that is it so ẹ ti understand yìí sìn so àwọn àsìkárù kan dẹ́wà ó ní bó ṣe jókòó sí bó ṣe gbúdọ̀ jókòó sí láti ṣe ẹ ti understand láti gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba torí Ọlọ́run ọba náà kulla yawmin
wà fi ṣáàní gbogbo ọjọ́ ló fi ń ṣiṣẹ́. So àwọn àdúrà ńlá gbàǹkó báyìí gbogbo ọjọ́ lọ́lọ́run fi ń ṣiṣẹ́. ẹ jẹ́ ká máa gbìyànjú. So ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Àdúrà tó dára ni ẹ mọ̀ pé fẹ́ ṣàdúrà azin òru ẹ jí ẹ bẹ lọ́hùn àdúrà gbogbo wa gbà bismillahirrahmanirrahim 1,000 ya latif 1,000. So ìwọ bẹ̀rẹ̀ lónìí Sunday ó ti yé nsìn so tètè ṣètò ní kó tó di pa àwọn Maghrib ó ti yé nsìn kó di pa àwọn time Maghrib torí láti wọ time Maghrib ó ti ń bọ́ sí Monday o kì í ṣe 12 ní Monday ti tiwa o. Get it tó bá ti kí Maghrib tán ó ti ń bọ́ sí kínní ló fi jẹ́ pé wọ́n fẹ́ ṣètò àdúrà wọ́n á ní ká pín sí ìdá mẹ́ta ẹ ti understand wọ́n á rí pé ìdá àkọ́kọ́ yẹn òun wá láti ọwọ́ bíi Maghrib time sí nǹkan bíi 12 tí wọ́n ẹ̀ṣẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ bọ́ sóòrù ti tiẹ̀ òru English so wọ́n á tún ní láti 12 yẹn di 3 wọ́n wá ní láti 3 yẹn òun ní ìdákẹ́ta wàsùbà ẹ̀ṣẹ̀ understand Islam pé gan so ó tún ní code nínú spiritual world torí gbogbo àwọn táàmì yẹn ó láwọn ẹ̀mí tí wọ́n ṣe ń ṣiṣẹ́ káàkiri ló fi jẹ́ pé ládùúrà tó lè ṣe láàárín 12 sí 3 òru yẹn 12 1 2 so ó ní time ó láwọn kan tó ń ṣẹ̀mí time yẹn so ní nǹkan tẹ́tí wọ́n gbúdọ̀ gbọ́ nípa ẹ̀ so time yẹn a máa gbé yẹn wá àwọn time kan rẹ pé nǹkan ìṣọ́ ló gbúdọ̀ máa sọ ó gbúdọ̀ sọ̀rọ̀ orí ní time yẹn torí àwọn kan náà wà tí wọ́n ń wò yìí innahu yarakum wa qabiluhum min haythu la tarawun náà wọ́n máa fẹ́ àwọn kéèsì àdúrà lójú torí rẹ̀ pé àwọn èèyàn wọn ò fẹ́ máa dúrà lọ́kùnkúndùn bí ẹ ta bá ń ṣàlàyé deep bẹ́ẹ̀ni wàá mọ̀ pé spiritual ń bẹ nínú prayer kò sí spiritual tó prayer. iṣẹ́ ìdààmú náà ń wá ká àdúrà dẹ̀ ní kókó tó lóun ló fìyàn lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ni gbogbo àwọn ẹ̀sìn ní ìtẹ̀rí pátápátá tí wọ́n ń lo incantation tí wọ́n ń pe orúkọ wọn ń wí nǹkankan tí nǹkankan ń ṣẹlẹ̀ wọ́n gbà látara àdúrà tó ní láti NAFDAC number tọ́lọ́hún ni. èèyàn ń wí gbólóhùn etí èèyàn ó sì di èèyàn ń wí gbólóhùn ajá tó ń gbó kò ní gbó mọ́ ẹ̀tẹ̀rọ̀sán gbólóhùn tó ń pọ̀fọ̀ tó ń pè gèdè so ó níbi tí àwọn nǹkan wọ̀nyẹn ti ń bọ̀ wá ó níbi tí wọ́n ti tíìfù ti fa àwọn nẹ́tíwọ̀kì yẹn so ibi tó dẹ̀ ti fà náà níbi original tó ní NAFDAC number ọlọ́run àwọn yẹn ni force spiritual eléyìí gangan ni legit spiritual natural way anything is that is natural àwọn yẹn gangan ni. spiritual supersede the first one. so a máa mú wá fún yín àdúrà lágbára ká má sọ̀rọ̀ jìnnà mo kàn fẹ́ kó wo pé èyí tọ́lọ̀ ń filẹ̀ àti èyí tọ́mọ èèyàn gbélẹ̀rọ lójú ẹ̀ orí ìtọ́mọ èèyàn gbélẹ̀rọ tó ń ṣiṣẹ́ ìbẹ̀rù tẹ́mi òkùnkùn ń dún sí wá wo tọ́lọ́run tó gbélẹ̀ báwo ló yẹ fẹ́ rí ṣùgbọ́n àìlákàkún àìní etiquette of dua àìní sùúrù ọ̀dọ̀ Ọlọ́run la ta bá dẹ̀ ń wo oore sọ́dọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú àmúmọ́ra tó ló máa dé ó fẹ́ dé. bẹ́ẹ̀ ni wàkọ́lá rọ̀bùkún ìdí ú ní after jíbù lápò ó lè pè mí máa da yín lò kí wọ́n sọ síwájú ẹ̀. ẹ wá ràn lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ pẹ̀lú sùúrù àtàmúmọ́ra ó fẹ́ yá. alladhina yastakbiruna hanil ibada. bẹ́ẹ̀ ni. so má jẹ́ pé àwọn tó ń ṣe motomoto pé àwọn ti ẹ má kí kò ń ṣàdúrà kó má múṣẹ kò ń ṣàdéhùn kó má múṣẹ so ẹ wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run ìdíkẹ́lá pẹ̀lú sùúrù àtàmúmọ́ra ó máa dé. walakina nasa anfusahum yaslimun Ọlọ́run mi ní ṣàbòsí ẹrú mi kan tí mo dá àmọ́ èèyàn lẹ́wọ̀n ṣàbòsí ara yìí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin.